láti gbà á láàyè kí a lè jẹ́ kí tẹ̀bùn tògo wa kó máa hàn níkànnì àsì ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run iwájú lọ̀pá ìbìtì eré sí iwájú náà lẹ́ẹ̀ máa lọ Jésù Olúwa wa àmín. The senior Abraham himself, my wonderful dad, always proud of you. Mo ní àwọn Tèmítọ́pẹ́ Òjó lọ́wọ́ bọ́tìn o Yèyé Olúwaṣeun Ajíbọ́sẹ̀ ìwọ̀n ni producer àwọn ni olóòtú ètò yìí fún títò ní báyìí. Akínbólú Sodiq ló ń jẹ́ kẹ́ ẹ máa wù wá nílẹ̀ yìí àti lókè òkun káàkiri àgbáńláyé. Akínbólú Sodiq, thank you so much. Bákan náà alàgbà Samuel David Àyànwọlá Ẹ̀bùnlọ́mọ wọ́n wà pẹ̀lú wa nílé agodo báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpọlọ níjọba. Àwọn àlejò mi fún títò ní lórí ètò arábìnrin Òkèṣọlá Dásọlá àti olórí Ọláwùyí Fúnmiláyọ̀ àwọn méjèèjì ní àlejò tí wọ́n jọ máa fi ọ̀rọ̀ ta kúrọ́sọ tí wọ́n máa fi jágbà lọ́ra wọn lónìí. Ǹjẹ́ kí ló ń ta fẹ́ gbé yẹ̀wò? Ǹjẹ́ gbogbo ìpè orí ẹ̀rọ alágbèéká wa ni ó yẹ ní gbígbé àbí gbogbo rẹ̀ kọ́? Ǹjẹ́ gbogbo ìpè tó bá wọlé sórí fóònù wa ló yẹ ní gbígbé àbí gbogbo rẹ̀ kọ́? Arábìnrin Òkèṣọlá Dásọlá àwọn ń jẹ́ kó di mọ̀ pé gbogbo rẹ̀ ló yẹ ká máa gbé àbí ṣebí tẹ́ wínú. Bẹ́ẹ̀ ni gbogbo ìpè tó bá ti wọlé ló tọ́ ní gbígbé ìdí àti ìtumọ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé o. Nígbà tí olórí Ọláwùyí Fúnmiláyọ̀ wọ́n ní gbogbo rẹ̀ kọ́ ló yẹ ní gbígbé o lójú wòye ti ta wọn. tó àti kan olùdó rèé àtúngbọ̀dọ̀ polongo pariwo tútù mọ́ o. Arábìnrin Òkèṣọlá Désọlá ẹni gbogbo ìpè tó bá wọlé sórí ẹ̀rọ ìpè wa ìyẹn fóònù wa ẹni gbogbo ẹ̀ ló yẹ ní gbígbé. Kí nìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ẹ ṣé olóòtú. Ìdí tí mo fi sọ wípé gbogbo ìpè ló yẹ ní gbígbé ni wípé ẹ kọ́kọ́ kí àwọn ará ilé kẹ́ dárúkọ yín. Ẹ má bínú gbogbo ará ilé, ara mi ti wà lọ́nà ni. Orúkọ mi ni Òkèṣọlá Dásọlá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Òkèdás. Ìdí tí mo fi sọ wípé gbogbo ìpè ló yẹ ní gbígbé ni wípé a ti mọ̀ pé gbogbo information sìn ní ayé tá wà orí fóònù òun ni a ti ń rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a fẹ́ send owó ńgbà míì a ní ẹ lò mo ti send owó wórí fóònù ẹ ṣé mọ̀ tá bá wò wípé tá bá wò wípé ó yẹ kí aláàtì wọlé táláàtì ò wọlé tí ẹni yìí tó dẹ̀ tún kọ̀ tí kò pè ṣùgbọ́n tó bá pè à ń gbé à ń mọ nǹkan tí ó ń lọ lórí àkáǹtì wa. Onírúurú ìṣẹ̀lẹ̀ òun náà ló dẹ̀ ń ṣẹlẹ̀ ń sìn. Àwọn tó jó ní sí ọwọ́ àtòníṣòwò mo mọ̀ wípé wọn ò lè sọ wípé gbogbo ìpè kọ́ ló yẹ kí àwọn gbé. Ìdí nìyí tí mo fi sọ wípé gbogbo ìpè ló yẹ kí a máa gbé. Olórí Ọláwùyí Fúnmiláyọ̀ kí lẹ rí sọ̀rọ̀ tí wọ́n sọ ǹjọ́ bá yín lára mu? A kí gbogbo ilé o lágbára Ọlọ́run iléeṣẹ́ Tùngbá ò ní bàjẹ́. Àmín. A túbọ̀ máa tẹ̀síwájú lágbára Ọlọ́run. Ọpọlọ àwọn tó ń ṣiṣẹ́ bí òní jóbà lágbára Ọlọ́run. Kò ń ṣe gbogbo ìpè ló yẹ kíyàn máa gbé torí Ọlọ́run má jẹ́ ká rí aburú, Ọlọ́run má jẹ́ ká rí ọ̀ràn ní inú ẹ̀rọ amúnidára bí wa ẹ̀rọ alágbèéká wa kọ́nà má jàrí ogun alágbèépa torí gbogbo ìpè tíyàn bá fẹ́ pé gbé bóyá ìgbé fámílì èèyàn ọ bóyá nọ́mbà tí mi bá mọ̀ ìyẹn gbọ́dọ̀ gbé torí àìmọye aburú tó wà ní inú ibẹ̀ torí ẹ̀ kò ń ṣe gbogbo ìpè ló yẹ kí a máa gbé aburú wà ń bẹ̀ aburú bẹ̀ ò ní jẹ́ tiwa. Àmín. Òkèdás kí lẹ rí sí tí wọ́n sọ yìí wọ́n ní wípé ó léwu láti máa gbé gbogbo ìpè. Lọ́dọ̀ tí wọ́n ní ojú ìwòye tí wọ́n ní wọ́n fi sọ pé gbogbo ìpè kọ́ ló yẹ kéèyàn máa gbé ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi gbogbo ìpè lèèyàn máa gbé. Ìdí tó fi jẹ́ pé gbogbo ìpè lèèyàn máa gbé ni wípé mo jẹ́ oníṣòwò mo jẹ́ oníṣẹ́ ọwọ́ mo ò mọ̀rúpè tí máa gbé tó máa là mí tí bá wá sọ pé gbogbo ìpè kọ́ ni máa gbé tó jẹ́ wípé olóore olùrànlọ́wọ́ èèyàn gan tó fi máa pèèyàn téèyàn ò fi ní gbé gan ṣe mọ̀ pé ó ń tàn ṣe rẹ̀ ni ìgbà tó máa padà wá mọ̀ wípé olóore òun ló padà pé òun ó pọ́sibù kóore tó fẹ́ ṣèyàn kó ti jẹ́ tẹlòmíì náà kọ́nà má jẹ́ kóore wá di tẹlòmíì ṣé rí ìpè gbígbé lórí aago ó tọ́ ká máa gbé gbogbo ìpè tó bá wọlé sórí aago wa tó a bá ń pe
ìpè téèyàn ń pè wá tá à ń gbé bóyá information kan lẹ́ni kan ló fẹ́ fún wa bóyá nǹkan tó lè ṣe wá láǹfààní lẹ́yìn yẹn fẹ́ fún wa ṣùgbọ́n tá a bá wò pé ìpè tí àbámọ̀ àbí nǹkan kan ká má máa gbé ẹ wo orú ìgbà míì sìn mo lè má ní credit lọ́jọ́ mi kó jẹ́ wípé kí wọ́n rò pé nọ́mbà dájú wa lélẹ̀ jẹ́ kí n sáré lo nọ́mbà dájú wa ṣùgbọ́n ẹni yẹn ò ní nọ́mbà dájú wa lọ́wọ́ tẹ́ni yẹn bá wà wù tó dẹ̀ jẹ́ pé nǹkan tí mo fẹ́ fún ẹni yẹn nǹkan tí mo fẹ́ sọ fẹ́ni yẹn nǹkan tó lè ṣe láǹfààní ni kó wá sọ wípé òun ò ní gbé ṣé mọ̀ pé irú àǹfààní yẹn ó ti di tẹlòmíì nìyẹn ó yẹ kó jẹ́ wípé gbogbo òpè tó bá wà lórí aago wa kọ́ la máa sọ wípé àní gbé gbogbo ẹ̀ òun la ní orí ọ̀fẹ́ àti gbé ọlọ́run á ràn wá lọ́wọ́ iye tí ẹnìkejì mi sọ pé gbogbo òpè kọ́ ló yẹ ká máa gbé èmi ò faramọ́ rárá mi faramọ́ gbogbo ìpè òun ló yẹ kí a máa gbé. olórí Ọláwuyì fọmùlà ọyá kí lè gbẹdú gbogbo tí wọ́n sọ yìí ṣé kìí ṣe gbogbo báyà yín. nǹkan tí wọ́n sọ yìí kò ń ṣe gbogbo òpèlè yẹ kí a máa gbé torí rísì tí òfin ṣe gbogbo òpèlè yẹ ká máa gbé òun ni pé ní inú ìpè ẹni tí tó bá ní nọ́mbà mi lọ́wọ́ tí n bá mọ̀ pé lágbájá báyìí ló ń pè mí màá gbé àmọ́ nínú ìpè ẹlòmíín wà ó ti ṣẹlẹ̀ ní àdúgbò wa ní ọjọ́ tàrí tẹ́ pé nínú ìpè ó kàdánwò níbẹ̀ tó jẹ́ pé wọ́n lọ gbé pa ọ̀rẹ́ gangan ló tàn lọ pupa tó ní ẹni tí ìpè tí mo fẹ́ pè ẹ́ yìí o má sọ fún lágbájá pé mo pè mo sáré yọjú fún mi sí mi mo ní emergency ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹni o wọ́n dẹ̀ lọ pa so gbogbo ìpè kọ́ ló yẹ ká máa gbé kọ́lọ́run máa mú wa kó má fọ àlẹ́ tó máa mú wa lọ́wọ́ àwọn Buhari tó jẹ́ olórí wa kò ń ṣe gbogbo ìpè ni wọ́n ń gbé torí láti ẹ wo ẹ má sọ̀rọ̀ lórí àwọn olórí wa mọ́ gẹ́gẹ́ bí abiyamọ alọ́mọ ní ilé ìwé a ní ọmọ ní ibi iṣẹ́ kàkàkiri tí fóònù ọ̀tá mọ̀ pé fóònù wà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ ẹ̀tọ́ wa ni wípé tí a bá rí ìpè ẹyọ kan ká sáré wò pé mi ìmẹ́ni tó pè mí jẹ́ kí n sáré jẹ́ ń pe ẹni yẹn padà tó bá jẹ́ wípé a ní ìsìnkàn yẹn ẹ̀tọ́ tiwa náà ní láti wípé a pe ẹni yẹn padà ṣùgbọ́n tí fóònù wà lọ́wọ́ wa tó ring tàjẹ́ ń wò pé nọ́mbà yìí tá à ń rí yìí lóòótọ́ mi ò ní lórí fóònù ṣùgbọ́n ẹni tó ń pè mí yìí tí ò bá ní nǹkan kan tó fẹ́ sọ mi kò ní máa pè mí báyìí ẹ máa gbé kọ yẹn ẹ lò ó tábà wá gbé tábà rí pé ọ̀rọ̀ tí ẹni yìí ń sọ kò ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ titi wa a lè kọ́ tẹ̀ ṣùgbọ́n pé àwa ní gbé ìpè tábà rí lórí aago yẹn kò yẹ kó mi ò faramọ́ rárá mi ò faramọ́ mo gẹ́gẹ́ bí abiyamọ ìpè tábà rí lórí aago wa ó yẹ ká máa gbé gbogbo ìpè dẹ̀ ló yẹ ká máa gbé ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín wọ́n ní pé gbogbo ìpè ló yẹ ká máa gbé ẹ jẹ́ ká dá ọlọ́run á ràn wá lọ́wọ́ lágbára náà kò ṣe gbogbo ìpè tí ó bá wà ní orí aago wa ó yẹ ká máa gbé rísì ni pé kọ́lọ́run kó ṣàánú fún wa tí nọ́mbà tí a bá mọ̀ tó bá pè wá tá a bá rí miss call a lè pè padà lágbájá ṣe kò sí òbọ̀ tí a bá rí miss call ń bẹ̀ tí kò bá sí orúkọ níbẹ̀ tí a bá pè lágbájá torí kọ́lọ́run kó ṣàánú lásìkò tá a wà èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti ṣe lórí ìpè ní àsìkò yìí kí ọlọ́run kó má mú wa kó má fà á lẹ́yìn tó máa mú wa lọ́wọ́. àmín so bọ́rọ̀ yẹn ṣe jẹ́ olórí ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n ó kéré àsọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí abiyamọ ṣùgbọ́n bíi tí mo rò pé wọ́n fẹ́ sọ̀rọ̀ gbà wọn ò sọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kára ìdá òbí tó mú ọmọ rẹ̀ lọ léèwé fúnra ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ sọ́mọ nílé ìwé bóyá boarding school lọ́mọdé wà wọn ò tiẹ̀ rójú ráàyè mọ́ fóònù ọmọ yìí fóònù ìkan lára àwọn ọ̀rẹ́ tàbí olùkọ́ náà fẹ́ fi pe àwọn òbí ńlé wọ́n á pè who wants this number I can't pick it bẹ́ẹ̀ sì rèé bóyá ó ní oògùn kan tí wọ́n máa ń lò fún ọmọ bẹ́ẹ̀ so lẹ́nu kan tí a bá sọ pé olójú ìpè tá a fẹ́ gbé irúfẹ́ òbí bẹ́ẹ̀ a ṣe rẹ̀ ni. ẹ wo ẹja àdókè lọ́hùn à ń bọ̀ náà à ń bọ̀ ẹja àdókè lọ́hùn. lẹ́tọ̀ tí wọ́n ń sọ ètò ní ojúkojú lẹ́tọ̀ tí wọ́n ń sọ ètò ní òwe Yorùbá ló máa ń sọ pé ètò ní ojú bá kojú ẹnu àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ètò ní ojú tí kojú ó yá sọ fún mi ètò ní ojú tí kojú ètò náà rẹ̀ ó tún ti yà ó ní Túnbá FM ló ti ń wáyé Túnbá FM ọlọ́dọ̀ ẹ̀ pọ́ìntà rí ojú yan àgíọ́mẹ̀ ṣálá ń sọ ò ṣàlàyé tiẹ̀ èmi náà máa sọ tèmi lórí kókó ọ̀rọ̀ tó lù ní lọ.
lójú o kájẹ́kù gbàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ làbákẹ́rọ̀ bọ̀ látọ̀kùn ètò ohun sílẹ̀ àwọn ayé fẹ́ gbọ́ every Thursday ló máa ń wáyé 4:30 di 6:30 ìrọ̀lẹ́ o 4:30 di 6:30 ètò ní ojú ti kojú wọ́yà sọ fún mi ètò ní. ìrìn àjò ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú olórí ètò ojúkojú fún tìrọ̀lẹ́ ètò ní o àdúpẹ́ gbogbo ẹni tẹ́ tó jẹ́ pé ṣe ń darapọ̀ mẹ́tò ń jẹ́ kí ló ń tà ń gbìyànjú láti gbéyàwó lónìí tó yẹ pé a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lé lórí nípa ìhà tí ọ̀pọ̀lọpọ̀ kọ sí ọ̀rọ̀ fóònù alágbèéká látàrí kí wọ́n máa sọ pé ìpè kan ló yẹ ní gbígbé àbí pé ìpè kan ni ò yẹ ní gbígbé o ǹjẹ́ gbogbo ìpè orí ẹ̀rọ alágbèéká wa ni ó yẹ ní gbígbé àbí bẹ́ẹ̀ kọ́ àwọn akópa àríyànjiyàn méjèèjì tán wà lórí ètò lónìí pẹ̀lú mi arábìnrin òkè sọlá dásọlá àwọn jẹ́ kó dímọ̀ pé gbogbo rẹ̀ ló yẹ kí a máa gbé pé gbogbo ìpè tó bá ti wọlé sórí ẹ̀rọ alágbèéká wa ló yẹ ká máa gbé o olórí ọláwùyí Fúnmiláyọ̀ àwọn jẹ́ kó dímọ̀ pé kì í ṣe gbogbo ìpè ló yẹ ká máa gbé o fún àǹfààní ara wa fún ẹ̀mí gígùn kí lè má dàrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Okay das ẹ sì tún dúró lórí ọ̀rọ̀ yìí náà. mo dúró lórí ẹ̀. olórí ìdí tí mo ṣe dúró lórí ọ̀rọ̀ yìí ni wípé ẹ wo ìkọ̀kan ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ ọmọkùnrin yẹn ń bọ̀ láti ibi iṣẹ́ àwọn àtìláwí ń lé ẹni yìí bọ̀ ó dẹ̀ mú fóònù ó dẹ̀ ń pe security ẹ̀ pé kí security kó ṣí géètì fóun security ní láti máa sọ wípé ọ̀gá ń pè òun by this time òun ò ní gbé kọ́ọ̀lù ọ̀gá ẹ̀ nìyẹn o ó sọ fún pé ọ̀gá ń pè òun by this time ọ̀gá tó jẹ́ pé aago 12 aago 1 lọ̀gá ń wọlé tó jẹ́ wípé ọ̀gá dẹ̀ ń fẹ́ kó ṣí géètì yẹn ó possible pé tó bá ti ṣí géètì yẹn fọ́gà tọ́gà ti tètè wọlé tóun ti tètè ṣí géètì yẹn káwọn ẹni yìí kí wọ́n má ká ọ̀gá mọ́ ẹnu géètì tí wọ́n ti yin ẹni yẹn ní ìbọn ṣùgbọ́n látàrí wípé ó fojú pa ìpè yẹn rẹ́ ó mà ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ọ̀gá bọ́ sí o lélẹ́yìí tí ò jẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo tábà ti rí pé ní kíákíá kàṣàrè máa gbé ẹ lò ó tábà ti rí pé ẹni tó pè wá ọ̀rọ̀ tó ń bá wa sọ kótókótó kọ́tọ̀kọ̀tọ̀ òun ló ń sọ lẹ́nu ẹ̀tọ́ wa ní láti gbé ọwọ́ lé rẹ́ẹ̀dì kádẹ̀ kọ́ọ̀tì pé yẹn dànù. kò kí n ṣe èyí tí ó bá jẹ́ pé èèyàn mọ nọ́mbà o èyí nọ́mbà tí èèyàn ò bá mọ̀ kọ́lọ̀ má jẹ́ kára burú èèyàn gbọ́dọ̀ gbé. àtẹlẹ́ ìtẹ̀mọ̀ madam àtẹlẹ́ ìtẹ̀mọ̀ òun gangan lẹ gbọ́dọ̀ gbé. ẹ̀ẹ́dàgá ní àárín òru. abiyamọ ní abiyamọ kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. tí fóònù bá ríǹgì láàárín òru kò yẹ kíyàn máa gbé torí kọ́lọ̀ má jẹ́ kíyàn ti àtorí fóònù gan dórí ikú torí fóònù ọ̀nà tó fi ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ lára òun ló pọ̀ o. madam ṣẹ́rí tá a bá fẹ́ gbé ìwọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀jẹ̀ jésù bòmí mo fẹ́ gbé pè gbé mo mọ̀ ó ti fi ọlọ́run síwájú ọlọ́run á fi ààbò ẹ̀ ó máa fi bò ẹ́ àwọn tó bá dẹ̀ jẹ́ mùsùlùmí ṣe bísímìláhì rámọ́nì rahim gbé àtọ́ ó máa tó bá ti tó ó ti fi tọ́lọ́run síwájú náà kò sí irú nǹkan tó lè ṣe fún ẹ lórí kínní kò lè mú ẹ àṣàṣì ayé ò lè mú yàn rárá. bẹ́ẹ̀ni làṣàṣì ayé ò lè mú yàn bẹ́ẹ̀ làṣàṣì ayé ò lè mú yàn tọ́lọ́run bá ń ṣọyàn lásìkò tí a wà yìí kíyàn náà máa ṣọ́ rẹ̀. kéèyàn náà ṣọ́ ara ẹ̀ ṣùgbọ́n onítọ̀ náà kó yẹ ẹrù ẹ̀ wò inú ilé èèyàn rù. kẹ́niyẹn kó yẹ ẹrù ẹ̀ wò kó yẹ ara ẹ̀ wò. ẹni fóònù ń dalérú. fóònù ń dalérú lọ́nà àìmọye ni fóònù ti ń dalérú torí fóònù bó ṣe wà yẹn láàrin òru ọkọ àti ìyàwó lè máa sọ̀rọ̀ àṣírí kí fóònù àlèmí wọlé láti bẹ̀ ọ̀rọ̀ yẹn ò ní lọ mọ́ inú ilé wọn á dàrú so tíyàn bá kú fẹ́ mọ ọmọ rẹ̀ pé àbí ìfẹ́ kínú ilé mi dàrú fi fóònù ẹ fi sí flight mode ọkọ kó má gbé fóònù. ẹ dúró ẹ má bínú ohun tá à ń gbìyànjú láti sọ ni pé ní òru báyìí ni fóònù àlè máa ń wọlé. òru fóònù àlè máa ń wọlé bẹ́ẹ̀ ni kọ́lọ́hún máa mú wa. ó kiri àṣẹ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ kọ́ ṣe rí ìpè ní ìwà gan tó jẹ́ wípé àárín òru nísìnyí bóyá bírú pásítọ̀ èèyàn àbí àfẹ́ èèyàn ó rí mẹ́sẹ̀jì kan síyàn ó wá wò wípé jẹ́ kí n sáré pe ẹni bẹ́ẹ̀ ni jẹ́ kí n pe ẹni yìí kájọ ṣe àdúrà ìpapọ̀ lóru kẹ́ni yẹn wá rí kọ́ọ̀lù kó má gbé ṣé ẹ mọ̀ wípé ó ti fi kọ́ọ̀lù torí yẹn tí ò gbé ó ti fi ṣe rẹ̀ o àti wípé irú ìgbà yẹn ẹni yẹn lè má ní kírẹ́dìtì lórí fóònù tó dẹ̀ jẹ́ pọ́rọ̀ yẹn nǹkan tó fẹ́ sọ fẹ́ni yẹn ó wà important ló bá wò pé my dear fún mi ní fóònù ẹ ló bá fi pé lágbájá lòun bá wò pé torí pé gbogbo ìpè kọ́ lòun ò kì í gbé ló bá wò pé ìyá gbé ló bá fi àìmọ̀kànmọ̀kẹ́ ló bá fi ṣe rẹ̀ ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó yẹ ká máa ṣe
tá a dẹ̀ kí ń ṣe àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò yẹ ká máa ṣe tá a dẹ̀ ń ṣe. bí àwọn wo. ẹ ṣe olóòtú ẹ wo orin sìn à ń wò wípé mi kì í gbé nọ́mbà strange number tí mi ì bá mọ̀ ó ń ṣe rẹ̀ ni bóyá strange number yẹn gan ló máa ṣe láǹfààní. irúfẹ́ níbẹ̀ lè má nílò ìrànlọ́wọ́ kankan mọ́. ṣe rírò èmi sìn nọ́mbà mi lórí ọjà mi gàdàgbà báyìí ló wà ń bẹ̀ ẹni tí mo mọ̀ máa pè mí ẹni tí mi ò mọ̀ máa pè mí. wọn gbà tẹ bá ti ń ṣèpolówó. torí wípé mi fúnra lára mi ni mo fi ọwọ́ ara mi gbé nọ́mbà mi sáyé ẹ̀tọ́ mi dẹ̀ ni wípé tí n bá ti ń rí nọ́mbà oríṣiríṣi kì í máa gbé ṣùgbọ́n bó ṣe wá yà mí lẹ́nu lọ́dọ̀ ẹnìkejì mi táwọn wá ń sọ wípé gbogbo ìpè kọ́ ló yẹ kí àwọn máa gbé sáwọn ò kì í ṣoníṣẹ́ ọwọ́ àbí wọn kì í ṣoníṣòwò. kí wọ́n tó ń bọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kó tó di pé ẹ dá wọn lóhùn ẹ jẹ́ asáré dé òkè lọ́run náà ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. ó máa ń sọ pé ètò ní ojú bá kojú ẹnu àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ètò ní ojú tí kojú wọ́yà sọ fún mi ètò ní ojú tí kojú ètò náà rẹ̀ ó tún ti yà ó ní Túbà FM ló ti ń wáyé Túbà FM 100.9 ojìyàn argument ṣálá ń sọ ò ṣàlàyé tiẹ̀ èmi náà máa sọ tèmi lórí kókó ọ̀rọ̀ tó rú ni lójú láwùjọ. Ojúkojú o kájẹ́bù gbàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ làbákẹ́rọ̀ bọ̀ látọ̀kùn ètò ohun sílẹ̀ àwọn ayé fẹ́ gbọ́ every Thursday ló máa ń wáyé 4:30 di 6:30 ìrọ̀lẹ́ o 4:30 di 6:30 ìrọ̀lẹ́ o ẹ pè wọ́n sórí àgọ́ 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 08074104262 ó máa ń sọ pé ètò ní ojú bá kojú ẹnu àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ètò ní ojú tí kojú wọ́yà sọ fún mi ètò ní ojú tí kojú ètò náà rẹ̀ ó tún ti yà ó ní Túbà FM ló ti ń wáyé Túbà FM 100.9 ojìyàn argument ṣálá ojúkojú lẹ́kùn tí wọ́n ń sọ ètò ní òwe Yorùbá ló máa ń sọ pé ètò ní.
ojúkojú ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú láti kàn ní Tungba 100.9 FM. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ohun tá à ń gbé yẹ̀wò lénìí òun náà ni pé ǹjẹ́ gbogbo ìpè orí ẹ̀rọ alágbèéká wa ló yẹ ní gbígbé àbí gbogbo rẹ̀ kọ́? Àwọn akópa ìdíje àríyànjiyàn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti ń gbéná wojú ara wọn látàárọ̀ wọ́n sì ṣe mẹ́yẹ bọ̀ lápò ni. Arábìnrin Òkèṣọlá Dásọlá wọ́n ní gbogbo rẹ̀ ló yẹ ní gbígbé o, nígbà tí olórí Ọláwùyí Fúnmiláyọ̀ wọ́n ní pé gbogbo ìpè kọ́lé èèyàn ń gbé ní pàtàkì jùlọ lórí bí ìlú ṣe dà yìí. Olórí kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? Kò ń ṣe gbogbo ìpè ló yẹ kéèyàn máa gbé torí kí Ọlọ́run kó má mú wa lásìkò tá a wà yẹn gbọ́dọ̀ ṣọ́ra. Ọlọ́run lè mú wa délẹ̀ lérí o. ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún ìpè torí níbi ìpè wọ́n máa ń pèèyàn pa níbi ìpè bó ṣe wà yẹn àgàgà àsìkò tí a wà yìí. gbogbo yẹn náà ń pè pa. àgàgà àsìkò tí a wà yìí ní ìsìn báyìí tí Ọlọ́run bá ń ṣọ́yàn èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra èèyàn ẹni tíyàn finú fẹ́ tíyàn pè ní ọ̀rẹ́ gan ó lè mú pàṣẹ èèyàn sílẹ̀ látòrí ìpè. sẹ́yìn wùwà tí ò dá fọ́ rẹ̀ náà. Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa. Madam, ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́. no nínú ìpè nínú ìpè bó ṣe wà yẹn kò sí nǹkan tó ní kọ́ máa gbé ìpè orí aago yín. kò sí nǹkan tó ń jẹ́ pé ìrìn kan máa bí ìrìn tí kò mọ́. kò sí kẹ́ má gbé ìpè tó wà lórí aago yín. kò sí lórí ìpè bó ṣe wà yẹn ó dánú lérú lórí ìpè ó ń dárìn àjò yẹn. àgbà pé ìpè ń dánú lérú lórí ìpè ṣùgbọ́n ìpè ò tún dánú lérú téèyàn bá fi ọpọlọ gbé o. ìpè ń da lérú. ìpè kí ni ìpè fi ń da lérú? kò ní dá lérú o. ẹ gbọ́dọ̀ pè níṣojú olólùfẹ́ yín. ẹ̀yin rẹ̀ tí ò bá di èèwà tí ò dá sẹ́wọ́n lẹ̀ fi lè gbé ìwájú olólùfẹ́ yín ni. kì í ṣe bẹ́ẹ̀ Ọlọ́run máa mú wa tálámọ̀ tó ń ṣọ̀yàn ìgbà míì wà èèyàn lè fẹ́ rẹ́sì pé ìpè yìí omi ò fẹ́ gbé tíyàn bá wá gbé àìmọye ewu tó wà níbẹ̀. ìyí tó bá wá mú yín ṣé rí mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn nẹ́tíwọ́ọ̀kì yẹn ń sìn ìdí tí mo fi dúpẹ́ lọ́wọ́ wọn olóòtú ní wípé tẹ́ bá pa fóònù yín gan tí kò bá wọlé sórí fóònù yín tí ẹ rí immediately tẹ́ bá tan fóònù yín ó máa wá pẹ̀lú mẹ́sẹ̀gì àbí bẹ́ẹ̀ kọ́ ni. ẹni tí ó bá wà important tó yẹ kí èèyàn pè èèyàn máa pè é tí wọ́n bá ti rí mẹ́sẹ̀gì yẹn kò ní gbórúkọ wá tí wọ́n bá ti rí mẹ́sẹ̀gì yẹn kò ní bí orúkọ wá tí wọ́n bá rí mẹ́sẹ̀gì yẹn yọ́n máa pè ẹni yẹn tó bá jẹ́ ní tó yẹ kí ẹ pè tí ò bá jẹ́ ní tó yẹ kí ẹ pè ẹ máa neglect ẹ̀ dànù pé mi ò pé yóò gba ìpín ẹ. olórí pa àtẹ̀síwájú mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ méjèèjì tí mo sì fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn olórí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́hùn Ọlọ́run má jẹ́ kí ayé kó mú wa ẹ̀yípa òtá ò ní ká wa. àmì o. ẹ jọ̀ọ́ ká sọ pé bóyá ẹnìkan rèé bóyá wọ́n wà nílé fàájì wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá rí táwọn kan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ẹnìkan pé tó bá ti dalẹ́ o aago 7 ló máa rin o ẹ ṣe báyìí o ẹ ṣe kíní táìmì ẹ ló máa mú àwọn kan dẹ̀ wò pé ẹni tí ṣoore fáwọn rí oore tí ó ṣe fún àwọn yìí ẹni yóò gbọ́dọ̀ lọ lásìkò yìí olóore àtàláàánú àwọn ni wọ́n perú ẹni yẹn títí ó wò pé àwọn refrat àwọn boys hooligans ni wọ́n nà ó I can pick the score ó rò pé nítorí pé wọn ò fífó bẹ́ẹ̀ sì rèé lóòótọ́ àti lódodo ó lè má ní nọ́mbà tí wọ́n fi ń pè lọ́wọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ ta lólobó pé bàbá aago 7 ẹ gbọ́dọ̀ sí nílé o ẹ̀nà pápá bora o ewu wà ẹ jọ̀ọ́ irúfẹ́ ìpè yẹn tí wọ́n bá gbé kí ni ó ṣẹlẹ̀ ìkìlọ̀ fún olórí o. ní irú ìpè yẹn lóòótọ́ ni ẹ sọ ewu wà ní inú ẹ̀ tíyàn bá gbé bẹ́ẹ̀ sì rí kí ṣe nọ́mbà tó gbogbo ìpè nìyàn gbọ́dọ̀ máa gbé kò dẹ̀ ń ṣe gbogbo ìpè nìyàn gbọ́dọ̀ gbé. ẹ ti ń ṣe tí ó kéde àsì rẹ o. mi ò ṣe tí ó kéde àsì o. ẹ ti ń yí ọkàn padà rẹ o. mo ò yí ọkàn padà. mi ò yí ọkàn padà. ok ẹ lò ó. nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé tí ó bá tó tẹ́ǹgbà kan tí fóun bá wà lọ́wọ́ èèyàn ìgbà míì wà tí èèyàn kan lè fẹ́ rẹ́sì pé jẹ́ kí n rẹ́sì. rírẹ́sì kan lè lé ìtajà ẹ sọ. kíkọ̀ wọlé. ìyáàfin Láwùyí rírẹ́sì kan lè lé tí à ń sọ wọ́n sọ̀rọ̀ nípa wípé tó ní ẹ̀tọ́ kẹ́ni yẹn gbé kọ̀ yẹn àbí kò ní ẹ̀tọ́. tíyàn bá rí kọ̀ yẹn lásìkò gbà yẹn gbogbo nǹkan máa ń rí kẹ́ni sípà yẹn tíyàn bá rí kọ̀ lásìkò gbà yẹn ìyàn lè pìkẹ́. àmọ́ onígbà òun láti gbé kọ̀ yẹn ẹ má sọ wípé ká máa fojú di gbọ́dọ̀ ìpè tó bá ti ń worí aago wa ìpè tá a lè fojú di lórí aago wa ni wípé nísìn mo ti bá ẹni sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹ lóo mo fẹ́ gba nǹkan báyìí lágbájá mi ò ní nǹkan báyìí lọ́wọ́ lẹ́yìn tó bá ti dijọ́ báyìí mo máa fún ẹ ṣé mo pẹ́ tí so tọ̀rọ̀ fẹ́ nìyẹn
ẹni yẹn tún ṣẹ̀ṣẹ̀ wá kún ó ti kọ́ ti fóònù yẹn ó tún ṣẹ̀ṣẹ̀ wá mú fóònù ó tún fi wá ń wà láàyè ẹgbẹ́ ni màá pè pa màá já lóun nínú kọ́ yẹn no irú kọ́ yẹn tí mo mọ̀ yín pé ẹni yìí àjọ wà lórí ọwọ́ nìkan ni màá gbé kọ́ ẹ̀. mo ti sọ fún pé nǹkan ìní ò lágbára ẹ̀ lẹ́yìn ìjọba ìní mo lágbára ẹ̀ ara ẹ̀ dẹ̀ kọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di pé mo neglect fún ẹ̀kọ́ ẹ̀ gan màá ti kọ́kọ́ gbé lákọ̀ọ́kọ́ mo máa ti gbé lẹ́ẹ̀kejì pé jẹ́ kí n wò tó bá sì jẹ́ nǹkan náà ló sì ń tẹnu mọ́ tó bá pè mí lẹ́lẹ́kẹta mi ò ní gbé because mo ti mọ̀ pé nǹkan tá a jọ sọ lákọ̀ọ́kọ́ tá a jọ sọ lẹ́ẹ̀kejì olótú fẹ́ repeat lẹ́lẹ́kẹta. màdàmú ẹ ní sùúrù kò kí ń ṣerú kọ́ ọ̀bẹ yẹn là ń sọ kò kí ń ṣerú kọ́ ọ̀bẹ là ń sọ kọ́ mi wà tí jẹ́ pé kò ń yẹ kí èèyàn gbé tí jẹ́ pé tó yàn bá gbé ó ní ewu. báwo lẹ ṣe fẹ́ mọ irúfẹ́ àwọn calls tí ò yẹ. ìyàn máa mọ̀ olóòtú ìyàn máa mọ̀ lọ́nà wo èsì tí ìyàn fi máa mọ̀ ni pé straight number tí o bá ń ṣe number tí mo mọ̀ èmi ò fi bẹ́ẹ̀ gbé ìbéèrè tí mo bí torí kí Ọlọ́run kí ó má mú wa èyí sì tí èmi fi ń sọ bẹ́ẹ̀ òun ni pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́ni tí mo mọ̀ rí sẹ̀ tí ó gbé kọ́ tí ò yẹ kó gbé láti orí kọ́ gbígbé tí ó bá jẹ́ straight number wọ́n pè yàn pa. wọ́n ti fi strange number pé ẹlòmíì náà láti yọ nínú ewu tí ò gbé tó dẹ̀ padà kú. bẹ́ẹ̀ ni olóòtú ṣùgbọ́n nǹkan tí àwọn ń sọ yẹn sẹ́ èmi ò gbà o ṣe rí kọ́ọ̀tù tí ẹ̀ ń sọ tí ẹ bá pé ó ńlá lè gbé ṣe rí àwọn tó jẹ́ àwọn olóṣèlú wa gan sí gan àwọn gan máa sọ fún àwọn òfẹ́ gbé gbogbo kọ́ àwọn òfẹ́ gbé gbogbo kọ́ ṣùgbọ́n àwọn náà ti ń fi ọgbọ́n wọ́n ti fi ń ṣe é sàwọn náà ti ń gbé kọ́ yẹn torí níbi tí situation Nàìjíríà ń lọ sí tá a bá rí kọ̀ọ̀kan kò yẹ ká máa fojú neglect ẹ̀. ok das ẹ má bínú olórí ń sọ pé kò ń ṣe gbogbo kọ́ọ̀ la gbọ́dọ̀ máa gbé ẹ̀yin dúró lórí pé gbogbo call ló yẹ. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló yẹ ká máa gbé. àwọn sọ̀rọ̀ nípa pé ọ̀pọ̀lọpọ̀ calls ló ń da ilé rú. bẹ́ẹ̀ ni ó ń da ilé rú lọ́lọ́kan òjọ̀kan ọ̀nà. bẹ́ẹ̀ ni ẹ má bínú ká sọ pé kẹfìlà ń sípò àwọn obìnrin aláṣejù nínú ilé ẹ má bínú ẹ̀yin òṣè ok ká sọ pé àwọn kan tó súnmọ́ yín. ọ̀ntẹ̀ ń sọ yẹn yé mi pé obìnrin tó láṣejù tó ń wàhálà ọkọ ẹ̀. tí kò fẹ́ máa rí ẹbí ọkọ tó dẹ̀ jẹ́ pé ipò tí wọ́n wà lónìí àwọn ẹbí yìí wà lára àwọn tó ran ọkọ lọ́wọ́ tó fi débẹ̀ tí wọ́n bá wá béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọkọ ẹ̀ bóyá slot ẹbí wọn ni wọ́n parapọ̀ tí wọ́n tà fún tó fi di èèyàn tó wọ́n sọ pé má máa gbé kọ́ọ̀lù àwọn pípù yẹn mọ́ tí ọkọ dẹ̀ mọ̀ yìí pé ó fẹ́ fún òun ní wàhálà ó fẹ́ fún òun ní wọjẹ tóun bá ti bẹ̀rẹ̀ sí neglect irú kọ́ọ̀sì yìí ṣé kò fẹ́ tẹ́ lọ́dọ̀ ọkọ kò fẹ́ tẹ́ lọ́dọ̀ ìyàwó ṣé irúfẹ́ ẹ̀kọ́ yẹn yóò dẹ̀ mọ́ kò fẹ́ kí lè òun dàrú ṣé yóò dẹ̀ lè ní ìgboyà láti máa gbé ní ojú irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀. ó máa gbé àgbé kọ yẹn. mo tún ti sọ fún ẹ mo sọ fún ẹ ti gbé kọ́lá pípú yẹn. ó máa gbé. ok torí ẹ̀yin obìnrin mọ̀ àtẹ máa ń fi ọkọ yes ó máa gbé ọkọ máa gbé bó ṣe máa gbé òun ló máa lo làákàyè rẹ̀ láti fi gbé nǹkan yẹn ó sì mọ̀ wípé irú ìyàwó tó fẹ́ lélẹ̀ ẹ̀ lọ́ àǹtí ẹ má wọrí mà tó bá ti di lọ́la a máa sọ̀rọ̀ mò ń ṣe nǹkan lọ́wọ́ bá. tí èwe ìyàwó bá ẹ mọ̀rú tó bá ní àǹtí tó o pè yẹn gangan báyìí mo fẹ́ gbọ́ tó bá ní nò ọ̀la ló fẹ́ lọ bá àǹtí sọ̀rọ̀ ọgbọ́n ìlẹ̀ tó ń dá sí. ẹ wo ṣe rí tá bá ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ wípé à ń pọ́nkúlé là ń sọ wípé ọ̀fọ̀ ṣẹ̀ so ti yé lásìtọ́ so báwo lobìnrin ṣe máa control ọkọ ẹ̀ nínú ilé kò possible kò lè sọ wípé kó má gbé kọ̀ọ̀kan láyé tó bá dẹ̀ wá di bẹ́ẹ̀ á tún sọ pé á tún lò báyìí ẹ ló ẹ má bínú mà tó bá ti di lọ́la a máa sọ̀rọ̀ ṣé mo pé kò dárúkọ kò sọ àti. ṣé mo pé ọkùnrin náà máa ń jó ta ló tiẹ̀ jó ojú náà ọkùnrin àti obìnrin ṣé mo pé ọkùnrin náà máa ń jó. bàbá mi ẹ jẹ́ sàyẹn dọjọ́ mi ẹ jẹ́ ká fi ìyẹn ẹ jẹ́ ká fi ìsọjọ́ mi bọ́ọ̀dé lẹ́yìn sọ ìtẹ́mi sì ń tẹnu. máa tó ń pè ní ọkọ yẹn never pick his call again má gbé call ẹ̀ mọ́ mi ò fẹ́ mọ bó ṣe jẹ́ ọkùnrin dẹ̀ rèé. tó bá sọ wípé kó má gbé kọ́ ọkọ bá tún sọ pé kíyàwó má gbé kọ́ Amẹ́ríkà lówó ẹjẹ́ ó pè mí. ọkọ bá tún sọ wípé kíyàwó má gbé kọ́ lo ẹ̀gbọ́n ẹ̀ àbí. máa tó ń pè ní ọkọ ẹ̀ tó máa ń disturb ẹ̀yẹn o gbọ́dọ̀ gbé call ẹ̀ mọ́. ẹ wo èmi mọ̀ pé tóbìnrin ò bá àtìláwídẹ̀ ti promise ẹ̀ 500,000. tó èmi mọ̀ pé tóbìnrin ò bá jó níranù ṣe eré ìyọkùnrin tá à ń wò yìí náà
ẹ má bínú sá o gbogbo ọkùnrin tó wà níbi tó dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ má bínú o kò ń ṣe gbogbo ọkùnrin lórí ẹ̀ kú o kò dẹ̀ ń ṣe gbogbo ọkùnrin ló ya wèrè o kọkùnrin tó lè máa jowú pẹ̀lú obìnrin ó ti ní àwọn nǹkan tó ń rí lẹ́sẹ̀ ẹ̀yìn o ó ti ní ìwà tó ń rí lọ́wọ́ ẹ̀yìn o ṣùgbọ́n tóbìnrin bá jí olótìtọ́ èèyàn sí ọkọ ẹ̀ kí ló máa dé tí kò ní lè sọ wípé kó gbẹ àbí kí ìyàwó tún gbé kọ̀ yẹn gan kó nǹkan tún gbà kó tún dà bọ́dá ẹ bá ń sọ fún àbúrò yín kó máa tọ́jú mi dáadáa tó ti yẹ kó tún jọ fi nǹkan yẹn kó tún fi jọ dá àpárá lórí fóònù so ẹ mọ̀ jẹ́ ká tanra wa lóòótọ́ gbogbo ọkùnrin mi náà láṣẹ jù lọ́wọ́ àwọn obìnrin mi náà dẹ̀ ní ẹ má bínú aláwọ̀ òkùtẹ̀ làwọn obìnrin èyí tó kù lẹ́yìn ọkùnrin wò lára wa ṣùgbọ́n kò sí bó ṣe wá lè wù kó rí kò sí bó ṣe wù kó rí kò sí ó máa gbé kọ̀ yẹn gbogbo ìpè pátá ó máa gbé olórí ǹjẹ́ ẹ tún ní àfikún kó tó di pa ṣe ojú òpó sílẹ̀ torí pé iye ohun tí à ń gbìyànjú láti gbéyẹ̀wò lónìí ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará lé ọ̀pọ̀lọpọ̀ tí ń lé fùrù kọ̀ọ̀kan pèsè ọjọ́ pé lónìí látàrí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ìhà tí oníkálukú kọ sí ìpè ẹ̀rọ ìpè fóònù alágbèéká wa yẹn ẹ̀rọ alágbèéká wa tá a mọ̀ sí phones àìmọye ìṣẹ̀dá tó jẹ́ pé wọ́n gbé ìpè lóòótọ́ tí ó jẹ́ pé wọ́n ń padà ń sọ pé kí ni mo gbé ìpè yìí fún àìmọye ìṣẹ̀dá tí wọ́n kùnà láti gbé ìpè tó yẹ kí wọ́n gbé tó jẹ́ wípé ìgbẹ̀yìn ló padà do olóko àdá wọn nígbà tí wọ́n kú tán ló yí ọ̀rọ̀ ṣẹ̀ tó yí wọn pé ká ní mo mọ̀ I know I ought to have picked the call tó yẹ pé kò sí nǹkan lè ṣe sí mọ́ pé kákan yọ wọn nú ewu lágbájá bòdámíà ọ̀nkú dádì honorable ẹ kúrò ń bẹ yẹn ẹ kúrò ń bẹ ìṣẹ́jú méjì ẹ kúrò á wo ìpè báyẹn wọ́n tún máa kọ́ ẹ̀ tiẹ̀ kò tiẹ̀ kọ́kọ́ onímìnì ǹjẹ́ ẹ ní àfikún lórí kókó ọ̀rọ̀ tẹ́ ẹ gùn lé pé kì í ṣe gbogbo ìpè ló yẹ ní gbígbé. akú àtàárọ̀ agbára ọlọ́run ètò àmàtò àfikún tí mo ní òun náà ni pé kò ń ṣe gbogbo ìpè ní gbọ́dọ̀ máa gbé. ẹ tó ń dúró lórí ẹ̀ náà. madam gbogbo ìpè náà máa gbé olóòtú ìkọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta gbogbo ìpè òun nìyẹn gbọ́dọ̀ máa gbé. ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní ẹnu ijọ́ mẹ́ta yìí. òun ní pé nínú ìpè kọ́lọ́hún máa ṣàánú fún wa oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀ tẹ́ bá sọ pé ìpele ìmúfẹ́ gbé ìpele ìmúfẹ́ gbé bó ṣe wáyé mi wà ti jẹ́ pé ó máa méwu dání ewu tó máa mú dání níbẹ̀ òní ní ọ̀rọ̀ tí ẹnì kejì mi sọ lẹ́ẹ̀kan ipe èèyàn á ṣe nínú ìpè ó ṣe gbogbo ìpè àwọn. madam kò sọ̀rọ̀ lórí tẹ̀sán yẹn ikọ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn tó mẹ́ta ṣẹ́rí tó ṣẹlẹ̀ yẹn ni wípé nínú ọmọkùnrin yìí ó tẹ bá rí kí n sọ́bà bricklayer ni iṣẹ́ ìdẹ́ wà òkè gan ṣùgbọ́n bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ ó kàn lọ patí lọ́jọ́ kan ló bá ṣalábàápàdé obìnrin bó ṣe ṣalábàápàdé ẹ̀ ìyẹn wọ́n jọ sọ̀rọ̀ ìyẹn polówó ọjà ẹ̀ fún òun náà polówó pé iṣẹ́ báyìí lòun ń ṣe o níwáyé àbúrò obìnrin yìí ó ń kọ́lé kan lọ́wọ́ àbúrò rẹ̀ yẹn rèé bricklayer tó ń bá àbúrò obìnrin yẹn kọ́lé lọ́wọ́ ìyẹn ti jẹ wọ́n yàmà. kò lóòótọ́ wọ́n ti lé kúrò lórí iṣẹ́ yẹn òun wá ń wo wípé òun wá ń wọ ẹlòmíì tó máa bóun máa ṣiṣẹ́ yẹn lọ tó dẹ̀ jẹ́ olóòótọ́ ṣùgbọ́n bó ṣe rí ọmọkùnrin yìí ó wo ìwà ẹ̀ láàrin ọjọ́ mélòó ó rí wípé ẹni tó jí olóòótọ́ èèyàn òun ni ló bá ní kóun fi iṣẹ́ kékeré yẹn kóun fi dán wò bó dẹ̀ ṣe fi iṣẹ́ yẹn dán wò ọmọkùnrin náà ó mèkó ó ṣiṣẹ́ yẹn inú obìnrin yìí dùn ọ̀nà ẹ̀ dùn ó bá tún pe àbúrò ẹ̀ pé àwo ṣẹ̀ṣẹ̀ mi tẹnìkan sìn ìfàtò olóòtítọ́ èèyàn ni ó ti wípé òun àtàbúrò ẹ̀ náà wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ bricklayer ní àtàbúrò wọ́n jọ ń sọ̀rọ̀ ẹ mọ̀ ẹni tí òrìṣẹ́ ṣe òun bá wo wípé ẹni tó rí òun tó dẹ̀ ṣe òun báyìí tí ò mọ̀ òun rí tẹ́lẹ̀ débi pé iṣẹ́ tó bẹ́ẹ̀ ní í ṣe ọlọ́run ṣe ó radẹ̀ kan nínú ẹ̀ òun náà radẹ̀ fúnra lára ẹ̀ nínú ẹ̀ ó wá mú nọ́mbà ẹni tó pàdé ní patí ìyẹn obìnrin tó pàdé ní patí ó wá fi ìyanu olúwa ó wá fi store nọ́mbà yẹn ó ṣe fi ìyanu olúwa store nọ́mbà yẹn ẹ mọ̀
òun ti wò ó pé òun rí ìyanu látara ẹni yẹn ló bá níyàwó tí ẹni bá ti wá pé òun á máa wò wípé ìyanu olúwa ti ń pè ìyanu olúwa ti ń pè ó yá ò ní gbé kọ̀ yẹn sẹ̀ ò ní gbé kọ̀ yẹn sẹ̀ ìyàwó yẹn dẹ̀ ṣe débi wípé tọmọbìnrin bá ti ń pè obìnrin tó ran ọkùnrin lọ́wọ́ tó bá ti ń pè é kò ní jẹ́ kó gbé kọ̀ yẹn ìyẹn á tún lo another number pé kó fi pè kò ní jẹ́ kó gbé bó ṣe wá di ọjọ́ yẹn ló bá tún pàdé ìyá yẹn àti bẹ́ẹ̀ kíní yẹn bá tún bricklayer yẹn bá tún pàdé ara wọn wọ́n máa ń béèrè pé kí ni nǹkan tó dé ó wá sọ wípé ẹ wo ìyàwó òun ti fẹ́ pa òun o lórí ìpè tí ẹ ń pe òun ó sọ wípé nǹkan wà láàrin òun àti madam irọ́ ni kò fọgbọ́n ṣe tiẹ̀ ni tó bá fi ọgbọ́n ṣe irú ọkùnrin yẹn ó yẹ kó ṣàlàyé fún wa ọ̀rẹ́ ìyàwó mi o mo ní tiẹ̀ nìkan o bí mo ṣe ní tiẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọwọ́ ọkọ yẹn ló wà ọwọ́ ọkọ ló wà lórí irú ilé kẹ̀kẹ́ nítorí àkókò ẹjọ́ tó bá jẹ́ pé kò fojú pa ìpè yẹn rẹ́ ni nǹkan iṣẹ́ tó ń bẹ́ nìyẹn ṣe kò tún ní bọ́mọ lọ́wọ́ ó ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀bẹ̀ ìyàwó náà ṣẹ̀ṣẹ̀ wà ń wá ó ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n tó yẹ kó kọ́ ẹ̀ ọkọ yẹn ò dúró dáadáa fúnra rẹ̀ tẹ́lẹ̀ ní madam ọkọ yẹn ò dúró ọkọ yẹn kò dúró re ni tó bá dúró re irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀ sí. bóyá dúró re tàbí kò dúró re àwọn aráàlú máa bá a dá sí ní ìsìn ẹ kọ́ tó tó nù ẹ̀yin méjèèjì ẹ wọlé ó sì ọ̀la ó sì ọ̀la ó sì ọ̀la bí kò ó sì ọ̀la. tí a bá gbé ìpè nínú ìpè ẹni tí a bá mọ̀ ọ̀nà bẹ́ẹ̀ kọ́ irú iṣẹ́ irú láti ẹjọ́ oníṣòwò tá ẹjọ́ oníṣòwò gan ẹ̀tọ́ wá ní láti máa gbé. Madamu Òkèṣọlá Daṣọlá dẹ́dẹ̀mìíràn ọ ẹ wálé ọdún ẹjọ́ ẹ wálé ok now no problem ẹ jẹ́ káwọn aráàlú bá a dá sí i àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé wọ́n tún nímọ̀ tó gbòòrò ju tiwa lọ àwọn ládájọ́ lórí ètò yìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá màmá ẹ̀yin ọlọ́pọlọ pípé tẹ̀ ń gbọ́ wa nílé ẹ̀yin tó jẹ́ pé Ọlọ́run bá mi ti kẹ́ pẹ̀lú ìmọ̀ lójú ìwòye tí ẹjọ́ sà ẹjọ́ mà ǹjẹ́ gbogbo ìpè ló yẹ ní gbígbé àbí gbogbo ìpè kọ́ ló yẹ ní gbígbé kí ni ìrírí tí pẹ̀lú àwọn tí ó jẹ́ pé wọ́n máa ń ṣe àwọn ìpè kan lẹ́ṣà ǹjẹ́ gbogbo wọn ló máa ń rí mú jẹ ǹjẹ́ a ò rí ẹni tó kábàámọ̀ rí nínú wọn kẹ́dà ó máa ń fi ojoojúmọ́ gbàdúrà kó máa lọ orí òkè kó máa sọ olúwa ò kọ́ńtrátì yìí kó bọ́ sí iṣẹ́ yìí kó bọ́ sí bàbá ò lórúkọ jésù proposal tí mo ṣe tó wá ń wò pé ó dìgbà tó ń bá tó rí tí ó bá gbé tó bá gbé orúkọ jáde bóyá director managing director tí ó jẹ́ pé managing director dẹ̀ sọ fún secretary pé call that man ó wá ń dúró de pé ẹ jọ kí ni ìrírí tí pẹ̀lú àwọn tí ó máa ń fojú tẹ́ḿbẹ́lú ìpè kí ni ìrírí tí ǹjẹ́ lóòótọ́ o ẹ lè pe àwọn tó jẹ́ olórí wa ní ìsìn kẹ́ sọ pé wọ́n fẹ́ gbé kó sọ pé mo nífẹ̀ẹ́ ààrẹ Muhammadu Buhari ìfẹ́ tí mo ní sí mi ìfẹ́ kó jì sọ́fìn hello sir excellency your excellency sir tó ti sùn ẹ́ kí làwọn ewu tó wà nínú àwọn pé kárí ìpè ká mọ́ gbé yàtọ̀ fún àwọn ìpè tó súnmọ́ ni ta ló sọ pé aráalé ẹni gan ò lè jẹ́ ọ̀tá ẹni ta ló sọ pé ọ̀rẹ́ ẹni ò lè gbàbọ̀dè fún ni tó jẹ́ pé ibẹ̀ ọ̀dọ̀ tí wọ́n nìkan la fojú sí pé ìpè wọn ló yẹ ní gbígbé ta ló sọ pé àwọn ìpè tí ò sí lórí ẹ̀rọ wa kò lè yọ wá nínú ewu tá a fi orúkọ wọn sí ẹ jọ̀ọ́ 08113051009 08113051009 tàbí 08056131009 ǹjẹ́ gbogbo ìpè ló yẹ ní gbígbé àbí gbogbo rẹ̀ kọ́ hello ọlọ́run ló ń tó. kó ní fẹ́lú yìí. ẹni. mo látẹ́kùn fún kó ní fẹ́lú yìí o. àmín o àmín. akẹ́wọ̀n akẹ́ láti lu Ṣàgámù. bàbá o. ẹ kú ètò. ọlọ́run ló ń tó. a kí àwọn àlejò wa méjèèjì. ẹ ṣé o dáàdì wa. ṣé o. ẹ kú ètò ẹ kú ohun ìyá wa mọ̀ ẹ́ lẹ́nu. torí obìnrin tó ń sọ ọ́rọ̀ fún obìnrin akọ̀ṣẹ́ ló ń ṣe oríṣi àdúrà àti kọ́tẹ́ẹ̀tì ẹ kú ètò ọpọlọ yóò ní dàrú. àmín bàbá.
Akin ọmọ Akin, why now? Ó ti cut now, mi ò fẹ́ ọ. Hello. Hello. Ẹ kúrò lẹ́sà. Ẹ pẹ̀lẹ́ sà, ẹ kú ètò. Ọlọ́run ló ń tò sà, orúkọ yín àti bí tẹ́ ti ń pè. Orúkọ mi ni Mountain láti Ìkòròdú. Láti Ìkòròdú oríwò, ó yá sà. Kò sí ìpè tí èèyàn ò lè gbé. Ok. Nítorí ìpè tí ó bá wọlé, ó wọlé àti information ni, so and then tí ìpè bá wọlé, ìpè lè ṣàkóbá fún mi, bẹ́ẹ̀ ni ó sì lè yọ ní kúrò nínú ewu. So ìdí ni tó fi bá àdúrà tó wáyé kí a máa gbà ní gbogbo ìgbà náà ni pé ìpè tí àwọn bá gbà kó má jẹ́ ìpè tó máa fún wa sí wàhálà. Àmín ìpè ayọ̀ ni kó máa jẹ́. Ẹ ṣé ẹ kú làákàyè. Hello, ta ló tún wà lójú òpó? Hello. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tò sà. Mo kí àwọn arábìnrin méjèèjì. Ẹ ṣe àdúpẹ́ o. Àwọn méjèèjì ló ní point. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ràn ti dùn. Ẹ ṣé o. Torí oníṣẹ́ wọlé mi náà. Kò sí ìpè tó yẹ ká má máa gbé gbogbo ìpè ló yẹ ká máa gbé. Gbogbo ìpè ló yẹ ká máa gbé. Ká lè máa fi àdúrà sí gbogbo nǹkan tó bá ti ń jẹ pé ọlọ́mọ yẹn ká gbé ìpè tó máa pa wá lára. Àmín. Gbogbo ẹ̀ ń jẹ́ bí ọgbọ́n tèmi. Ẹ ṣé. Ẹ ṣé o dájú wa a dúpẹ́ a máa rí yín bá o. Ẹ ṣé sà. Ẹ ṣé gan mo dúpẹ́ o. Kí ló dé wọ́n bribe ni àbẹ́ wo ọlọ́mọ ṣàánú o ọlọ́run ló ń tò. Ẹ kúrò lẹ́sà. Jẹ́lu àlọ́ sọ̀rọ̀ Jẹ́lu àjà ló sọ̀rọ̀ láti Àkúté. Láti Àkúté. Ṣẹ́ni kí ni ọkọ̀ máa bá wọn èlò ní ẹ̀rù ní àdúgbò máa tó àwọn àbẹ̀rẹ̀ nọ́mbà sí fóònù báwọn ní kíkì kọ́ọ̀lù. Nínú ìdílé ilé yìí, ó lè jẹ́ kó fẹ́ ṣèjẹ́ tó nọ́mbà yẹn lọ́wọ́ o, ó máa tó lórí káàdì àlórí fóònù àdúgbò tó wà ní ti ẹni yẹn tó jẹ́ tó fẹ́ fóònù fẹ́ yá. Olùbí tó wà ní nọ́mbà jẹ́ fún ṣètì orúkọ sí ṣáò ní ìyẹn tí máa wà pé pé yẹn máa ní kó máa ní àwọn ilé ìfẹ́ pé nọ́mbà ìyá máa ní pé kí máa dìde fún orúkọ obìnrin lórí ẹ̀. Ó máa rú ẹ̀dá kí obìnrin tó jẹ́ kí bóyá náà ti jẹ́ tó obìnrin yẹn wà lọ́wọ́ obìnrin náà. Ẹ ṣé sà. Hello. 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 Bá wa o. Àmì o. Olúṣọlá láti Òjìjì Ọ̀yà Òjìjì West Coast. Ẹ kúrò lẹ́ mà. Yẹ̀sà ẹgbẹ́ àtẹ̀tẹ̀ mú wáyé tó ńlá ni o. Gbogbo ìpè ló yẹ kí wọ́n máa gbé sà. Ẹ lọ sà ṣe ń gbọ́ mi sà. À ń gbọ́ yín. Ẹ ṣe màmí á dà fún yín o. Mo ti ṣe bí ṣe ẹ̀dáàbò 5 years ago yẹ kí n ti dóòsì mọ́mísì mi. Tó jẹ́ pé mọ́mísì mi sọ̀rọ̀ bó ṣà ń gbé pàṣẹ ara lẹ̀kùn. Níbo tó àlẹ́ gan bá sọ níta, wúmọ̀ tẹ́lú ọlẹ̀kùn báyìí, wúmọ̀ ẹ̀ṣẹ̀ wà bọ̀tà wá rí pé ilẹ̀kùn yẹn ń gba gidi tẹ́pẹ́ mọ́mísì mi ti ń gà. Bí wúmọ̀ ẹ̀ ṣe já wọlé báyìí, ọkọ̀ sáyé pé mọ́mísì mi ni. Ọwọ́ sáyé pè mí lórí fóònù, mo fẹ́ gba àwọn àbúrò tó wá tó sí ọ̀dọ̀ ọlọ́dún ẹ̀sùn ẹ̀mí wọ́n gbà yẹn. Tó pé mi ò gbé pè tí wọ́n pè báwo máa fẹ́ ṣe mọ́tì ẹ̀ máa gbọ́ ti kú dànù. Tó kó pé ṣe ni o, secondly, ó ní kọ́ọ̀tì nìkan tó jẹ́ pé wọ́n jà sínú tó jẹ́ pé wọ́n ti yìn bọ̀, wọ́n wá fọwọ́ fà títí ó jà fi pe àwọn ìta tó wá lọ sí ẹ̀ta sí ẹ̀sìkẹ̀ mẹ́ta ti gbé wálé. Tó bá gbé pé ó máa kú náà, kó gbé pé ni o, gbogbo ẹni mo lè ti tán, ẹni tí ò bá gbé pé yẹn ó pa ẹni yẹn dànù ni. Ẹ ṣé o àǹtí mi á dà fún yín o. Ẹ ṣé o mo dúpẹ́ pẹ̀ sí lára àwọn tó ní ká lọ́ máa gbé gbogbo òpè o. Ìrírí tí wọ́n náà fi sọ̀rọ̀ báyìí. Hello. Hello ma. Witness máa jọ látọ̀fù. Látọ̀fín màmá náà màmí Ògúnbánjọ. Ẹ kú ọpẹ́ ètò. Ọlọ́run ló ń tò mà. Ó kí àwọn màmá wa méjèèjì tó Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ tó ní kò yẹ ká gbé gbogbo ètò yìí nígbà tó aburú o. Àmín o. Ẹ tó ká gbé gbogbo ètò òun náà nígbà tó aburú. Àmín o. Ọmọ mi kò ní o. Yóò ń ṣiṣẹ́ ọwọ́ mi ìjà ń ṣe gbogbo ìṣèjọ́ ni mò ń gbé. Orí pé ọmọ mi ìbá. Ó mà lágbára o. Network. Ó mà ní agbára o. Hello. Nẹ́tíwọ̀kì yìí mo mọ̀ pé lágbára náà lábára gbogbo oṣù rẹ̀. Àmín. Akin ló pè padà. Ok. Ní èròǹgbà ní olórin kan sọ, ó ní olóore mi pè mí, aláàánú mi pè mí o. Nọ́mbà mi ti wà lórí pè mí sórí lórí aago. Ní tèmi o, kò sí pèsè mi ò ń gbé.
ṣùgbọ́n àdúrà kan ni ká máa gbà gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ̀rọ̀ ni pé ìpè tó máa kó bá wa tó máa mẹ́mìí wa lọ tó máa mẹ́mìí ọmọ wa lọ ọlọ́run jẹ́ ká gbà lágbára lọ òkè ẹ̀yìn àlejò méjèèjì o ìfọ̀ àti ọpọlọ rẹ̀ ń ṣe ẹ̀kọ́ ètò. ọlọ́run ló ń tò ẹ ṣeun gan ẹ ṣe àdúpẹ́ ok dábẹ́ ni pé àwọn tó ń support ilé ṣe ń bùgà báyìí o àdúpẹ́ hello sir. hello ọ̀pá ní Tùngbàlàwà. Tùngbàlàwà efficient wa. bẹ́ẹ̀ ni nípa ọ̀rọ̀ táwọn tó ń padà ara wọn gbogbo ìpè bẹ́ẹ̀ ká máa gbé gbogbo ìpè pàwátá. ẹ̀rọ àmì àdá fún yín o. àti lóru àti lọ́sàn-án o gbogbo òkèlè bá máa gbé torí àmọ́ ṣé tó ń bá ti pèyàn bẹ́ẹ̀ tó máa fún òfin náà bẹ́ẹ̀. gbogbo ìjẹ́ nìyẹn o. ẹ ṣé sà ẹ ṣé gan. thank you sir thank you ẹ ṣé gan ẹ ṣàpápá gan dájú. kí ló lè tó yóò mọ̀ lágbára o ẹ ṣé gan sà àdúpẹ́ tó ó dàbí ẹni pé madam Dasola ẹ ráwọn tí wọ́n tẹ́ ti bribe kẹ́ tó. mo mọ̀ ń jẹ́ màmí. ọlọ́run látàgùdà ọgbà ẹ ṣé màmí. bẹ́ẹ̀ni mo kí àwọn ọ̀dọ̀pọ̀ méjèèjì onífàdé àmọ́ ọ̀ká máa gbé ìpèlú dáa ọlọ́run ní bí a tó gbé ìpèlú pé a lè bára wa níbi tí òye ká ti bára wa kò sẹ́ni tí ò lọ́mọ káàkiri kò sẹ́ni tí ò lè bí káàkiri ẹ tó. jàdókè lọ́nà à ń bọ̀. ojúkojú lẹ́tọ̀ tí wọ́n ń sọ ètò ní ojúkojú lẹ́tọ̀ tí wọ́n ń sọ ètò ní òwe Yorùbá ló máa ń sọ pé ètò ní ojú bá kojú ẹnu àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ètò ní ojú tí kojú wọ́yà sọ fún mi ètò ní ojú tí kojú ètò náà rẹ̀ ó tún ti yà wọ́n létí. ètò lójúkojú bójú bá kojú òtítọ́ fún Ògúnràwọ̀ ẹ kú ẹ lẹ́sà. bàbá ẹ kú iṣẹ́ ọpọlọ o. yes sir. àwọn ọdẹ kí àwọn àlejò wa méjèèjì gbàgbọ́ akúntọ́nu wọ́n pa àtàrọ o. ẹ ṣé sá o. ọpọlọ yóò níjọba o. àmín sá o. ẹ kú iṣẹ́ ẹsẹ̀ rí ètò tẹ́ gbé wálé ní ilé iṣẹ́ atótónu tó yẹn méjèèjì lèmi papọ̀ mọ́ wá sọ di ẹyọ kan. kò sí tó burú kò sí tó bàjẹ́ láti jọ pé kéèyàn máa gbé ìpè ẹ̀ ní àkókò. ọlọ́run ló ní ààbò. hello sir. èyà Ògúnràwọ̀ kí ló dé ó ní agbára ohun tí wọ́n gbìyànjú láti sọ ni wípé ọlọ́run tó ní ààbò ló ń dáàbò bo ẹ̀dá torí náà kò sí ìpè tí a lè gbé ni wọ́n gbìyànjú láti sọ fún wa ó ní agbára o ẹ wò bẹ́ẹ̀ ṣe ń pè sọ́tún tó sì ẹ lè sáré pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí bákan náà 080 66 66 9435 080 66 66 9435 ẹ lè pè sórí ẹ̀ bákan náà pẹ̀lú àwọn tí ẹ ti ń pè sí nítorí nẹ́tíwọ̀kì yìí ó ní agbára 080 6 mẹ́rin 9435 nítorí nẹ́tíwọ̀kì yìí ó ní agbára o ó ní agbára. Hello ìyá hello ẹ kúrọ̀lẹ́ ọlọ́run ló ń tó láti Ògìjó ẹ̀ ń gbọ́ yín. ajá sọ̀rọ̀ yẹn náà ni o. ó yá mọ̀. àbọ̀ ọlọ́run máa dájú lórí ayé wa. àmín àmín o. ṣùgbọ́n nígbà tá a bá dé àdìgbé pé ọlọ́run máa jẹ ká ní kò ṣe dáadáa lè tẹ́lẹ̀ ó lè tẹ́jẹ́ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí wa tó fẹ́ sọ fún wa gbà ká kúrò bẹ́ẹ̀ yẹn àbí kí gbọ́n bóyá múùfù lásán ṣàbọ̀tá nígbà tá a bá ti gbé pè yẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ àbọ̀ ọlọ́run máa dájú àdìgbé pè tí ó máa pa wá lórúkọ Jésù. àmín àmín ọlọ́run ló ń tó ẹ ṣeun gan ojú wòye tí ń nìyẹn o. hello ẹ kúrọ̀lẹ́ sà. ẹ ṣeun ẹ kú ètò. ọlọ́run ló ń tó. mo kí àwọn elétò wa méjèèjì. ẹ ṣé àdúpẹ́ o. lákàyìn o. àmín sá o. ṣe rí ìpè méjèèjì náà ló dáa ṣùgbọ́n ká máa dáa jù kan lọ. ṣẹ́rí máa gbé kọ́ọ̀lù ó dáa púpọ̀ o. kódà kábàdà ní gbé kọ́ọ̀lù ẹni tó pè wá yẹn ṣe pé a ti mọ̀ pé òun ló ń pè wá àdẹ̀fẹ́ gbé kọ́ọ̀lù ẹ̀ àbá gbé nǹkan tó gbà àmọ́ kan tó fẹ́ sọ fún wa. ó lè já sí pé nǹkan táwọn fóun fẹ́ sọ yẹn
òun kọ́ ló fẹ́ sọ nǹkan tó nǹkan mi tó máa ti wá láǹfààní ló fẹ́ sọ tó ká máa gbé kọ́ ló dáa púpọ̀ o. kódà àwọn ọmọọṣẹ́ mi máa ń sọ fún wọn pé tí bá ń wẹ̀ lọ́kọ̀ọ̀kan báyìí tí bá kọ́ lu ẹ̀ má sọ pé ọ̀gá mi ló ń pè mí yẹ tí sáré lọ báwọn má sáré wá gbé e tó pé mo fẹ́ sọ pé ó lè jẹ́ pé mo fẹ́ sọ pé dúró síbi tó wà yẹn kò tó wà wájú ẹ̀ ká tó wá sọ ẹni tí àrí kó ń pè wá àgbé tó ká máa gbé kọ́ ó dáa púpọ̀ bí wọ́n ti mọ́ bá yín sọ̀rọ̀ yìí ẹnìkan ti ń pè mí ti pé mi ò gbé kọ́ lè mo yìí má gbé kọ́ lu ẹ̀ ní tó pé ó fẹ́ fún mi mo dẹ̀ kó fẹ́ fún mi ṣe ṣùgbọ́n ṣé tó ń fẹ́ fún mi yẹn ó jẹ́ sẹ́kẹ̀ tí mo lẹ̀ ọ wá pè mí lẹ́yìn ọkọ wọn pè mí ń bá lọ mo ń dé bàbá yìí nǹkan tí mo rò pé ó fẹ́ ṣe àti nǹkan wọn ń pè mí fún ṣé pé tí bá sọ fún wọn pé mo máa sọ pé màá fẹ́ mẹ́rẹ́mẹ́tì ẹ pé màá padà get back quotation yẹn fún wọn tí bá sọ mi ti quotation mi ṣe wọ́n kẹ́jà àti fún mi 1 million tí bá fẹ́ gbàṣẹ́ yẹn ṣé bàdé àwọn pé nǹkan tí wọ́n ń pè mí sí nìyẹn so ọlọ́run fún gbogbo àlọ́ ànígbà pé burú. àmín ẹ ṣe. hello sir. ẹ mọ̀ kúrò ètò yìí o. ọlọ́run ló ń tò ó sà. bẹ́sẹ̀ ní látàgbẹ̀dẹ kòròdú. Mr. Patrick. ẹ ṣeun bùkátà ọlọ́run máa ràn wá lọ́wọ́ ẹ kú àṣeyọ ọjọ́ o. yes sir ẹ ṣe gan sa mo dúpẹ́. ẹ mọ̀ gbájú ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ̀. àmín lọ́la ọlọ́run. tí wọ́n bá sọ pé kì í ṣe gbogbo ìpè ló yẹ ká máa gbé kì í ṣe bíi oníṣẹ́ ọwọ́ o. oníṣẹ́ ọwọ́ tí ò bá gbé gbogbo ìpè adékún bẹ́ẹ̀ kò gbàdúrà kó orí ṣe nìyẹn. àbí ńgbà téèyàn bá rí miss call tí ò tún lè fi padà. lóòótọ́ kí ní ẹ̀dẹ̀ ìbáwọ̀ oníṣẹ́ ọwọ́ mi jẹ́ ẹlòmíì kà ń gbé fóònù dání ni ẹlòmíì ò mọ̀ wúlò fóònù. ẹlòmíì kẹ kò tẹ̀ sí yẹn ẹlòmíì ò tẹ̀ tó lò ó kẹ pàpà ó ń kó kiri ó ń lò ó. àmọ́ tá a bá ní pé àwọn sọ̀rọ̀ nípa ìpè lálẹ́ yìí gbogbo ìpè ló yẹ ká máa gbé. torí tá a bá sọ pé kì í ṣe gbogbo ìpè ajẹ́ pé onítọ̀wọ́ kì í ṣe oníṣẹ́ ọwọ́ gidi. oníṣẹ́ ọwọ́ gidi ó gbúdọ̀ mọ̀ ẹni ìpè tó bá yọjú. ẹ ṣe sà. hello ìyá ẹ wò ó ó ní agbára o wọ́n ní gbogbo ìpè ló yẹ ní gbígbé gbogbo ìpè ló yẹ ní gbígbé. hello ìpè ń já ìpè seriously o. hello sir. ẹ kúrò lẹ́ o. yes sir. dọ́lápọ̀ ló ń pè láti ta olúwo. ok. mo ní ìgbésẹ̀ tí wàá ní ènìyàn ó lágbára àwọn méjì ńlá nìyẹn o. ẹbí o ẹ ṣeun gan. ẹ jọ gbogbo ìpele ẹ kẹ́ ẹ mọ dé o. ẹ sì dáàdì wa. gbogbo ìpè ní so ọlọ́run ni kó máa sọ wa. àmín. ẹ ṣeun gan ẹ ṣe àdúgbò. hello sir. àmọ̀ kúrò lẹ́wọ̀. ọlọ́run yẹ sà. ẹ kú ètò. ọlọ́run ló ń tò ó sá o. orúkọ mi mẹ́ńtò láti ìlú Ògìjò. ok sir. mo ní ìfẹ́ sí ọ̀rọ̀ tí ẹ sọ yẹn. ok sir. ẹni tó sọ pé ká mọ̀ máa gbé èpè. bẹ́ẹ̀ ni. àtẹnudọ́ ẹ sọ pé ókè ó pé ká máa gbé èpè yẹn eléyìí tèmi mú bẹ̀ ká máa gbé èpè ni. ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí wọ́n mú ọmọ mi ní sùkúù ní Kwara State Polytechnic náà ti mú. nígbà tó dẹ̀ ń pè àmọ́ pé àwọn yẹn ló ń pè tó pé tí màá gbé fóònù báyìí tí màá dẹ̀ kọ́ ọ̀dẹ̀ ká nìyẹn wọ́n wá ní àwọn báyìí wọ́n ní níbo ni mo gbé sẹ́tì látàárọ̀ mọ́ ni mò ń ṣáàjì ẹ̀ lọ́wọ́ ni. nígbà tí wọ́n dẹ̀ máa fi wọ́n wá ní òkè ó pé kí ọmọ mi máa bọ̀ ọ́. wọ́n ti fún ládùmíṣàn o.